bàbá bẹ́ẹ̀ sí ìgbẹ́ náà yóò wà bẹ́ẹ̀ náà ni ọba everybody ní bàbá àtòsó àtàjẹ́ oríṣiríṣi nǹkan mo gbọ́ mo ní bàbá mi làtàwùjà tí ọba tó ní mímọ̀ pé bàbá mi bàbá tó dókòó yìí nígbà tí mò ń gbé ní Òṣogbo ọlọ́run ọba tó ní mímọ̀ pé kò sí tí mo lè fà tí bàbá mi lójú tí bá yọdé lórúkọ àwa ó dìde sí ọkọ̀ ẹ̀fọ́ ọmọ mi ní ọkọ̀ sí tí ó ṣẹ̀ bí mo bá jẹ̀bi máa jàre lọ́dọ̀ bàbá bí bá ti wọlé lọ́dọ̀ bàbá ìjà tí mo jà mo jẹ̀bi máa jàre ẹ̀mí yóò kún bàbá ẹ̀mí yóò kún ẹ̀ ní parẹ́ láéláé oríṣiríṣi ọ̀rọ̀ mo gbọ́ mo ní màá dọ́dọ̀ bàbá mi màá sọ fún wọn ọba everybody ní ẹ̀sọ̀bọ lóṣèlú ẹ̀sọ̀bọ lóṣèlú ọba olóṣèlú àti PDP o àti àkọọdù ní o àti APC ọba gbogbo wọn làtàwọn jẹjẹ gbogbo àwọn ẹsẹ kábíyèsí o bàbá ò sílẹ̀gbẹ̀ẹ́ nìkankan kọ́ bá tiẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ bá bímọ mẹ́wàá àwọn bàbá ní èèyàn fẹ́ràn ìkànnì kan lọ èyí tẹ́ ẹ bá fẹ́ràn ẹnu ìsàlẹ̀ dúdú ní ọwà kò ṣeé sọ síta ṣùgbọ́n ìpè bàbá Àtàwùjá sọpọ́tì èmi mọ̀ lọ́kàn mi pé bàbá everybody ni bàbá Àtàwùjá jẹ́ ẹnu sí gbà bẹ́ẹ̀ mi bá wọlé dé lọ́la Àtàwùjá lọ báyìí. bẹ́ẹ̀ni. torí pé ayé tá a wà yìí òbírí ni tẹ́yà bá sọ pé bàbá Tinubu ṣe president Nàìjíríà ayé ìkọ̀sẹ́ tí ò ní jiyàn bàbá mi kò sí ẹ̀dá tí ò ní jiyàn ṣùgbọ́n pàtó lọ́run lásìkò tó fún ó débẹ̀ yóò sì lọ́dún mẹ́jọ ẹ̀rọ àtọ́lọ́jọ́ èyí torí pé ọmọ ẹni ò ní sèdí bẹ̀bẹ̀ rẹ̀ káfílẹ̀ kẹsì di ọmọ ẹnu mi bàbá mi ẹ kún lẹ́mi gan ẹ ní parẹ́ láéláé ẹ ní jábọ́ láéláé àlùbáríkà fẹ́tẹ̀ nísìmí tí ọba tó ní mí dẹ̀ mọ̀ pé ní ẹni wẹ̀ mo máa sọ pé Àtàwùjá bàbá mi ni wàláì mo fi Ọlọ́run nígbà tí wọ́n gbéwèé dé lóru láti Benin bàbá tó gbé ìwé yẹn wá orílẹ̀ kéta ni ọba náà ó gbé ìwé lọ́dọ̀ bàbá ó ní bàbá Àtàwùjá yẹn ó ló nífẹ̀ẹ́ mi tán ó ló ń dọ́dọ̀ bàbá láago méjì òru ó ní bàbá mú bẹ́rù pé gbé wá lọ sọ fún pírẹsidẹ́ǹtì Benin pé ọmọ mi ni mo sáìn fún lọ fi hàn Buhari pé èmi Àtàwùjá sáìn pé ọmọ mi ni gbowó wọn gbọdọ̀ gbé láti Benin àwọn bàkẹ́ sá bẹ́ẹ̀ ni mo sọ gbogbo ẹni mo fi sọ ọba kan bẹ́ẹ̀ nùdú mi tó sá tí ò lè sáìn tọ́jú ọba tó súnmọ́ mi kò sáìn ìwé yẹn orílẹ̀ kẹta tó lọ́n jẹ́bi ọba yẹn kùn ó ní Àtàwùjá tọ́ ọ̀bọ̀ wé yẹn ọdẹ rúbọ àwọn ó lọ́gọ́ méjì òru ló ń fẹ́ géètì bàbá ó ní bàbá ní tàlẹ́ náà wọ́n sọ pé orílẹ̀ kẹtìkẹ́lẹ́ fẹ́ ó sọ pé pírẹsidẹ̀ntì Benin ní àwọn nídìí ọba aládé tó jẹ́ ọba tó lóko ogún 20 tí ó sọ fi ọwọ́ sí ìwé ìpín ọ̀gbọ̀dọ̀ pé Sunday Buhari fún Buhari ó ní àwọn ọba gbogbo ọba Ògùn àwọn ọba alákẹ́ wọn sáìn Àwùjá ní sáìn ó lọ́wọ́ pé àwọn tún nídìí àwọn ọba ní sáìdì wa ń bí ó ló kẹ́ ń bọ̀ lọ́dọ̀ bàbá Àtàwùjá rí ó lọ́wọ́ bìlíì ó ní mo sì kẹlẹ̀kùn bàbá ẹ̀ tó ní olóòtú bàbá tó bàbá ẹ̀ mú bẹ́ẹ̀ fún mi wá bàbá tó kọ fún nèmú ẹ̀ síbẹ̀ pé mi Àtàwùjá ẹ̀ rìkọ́ọ̀dù mi mo sáìn wípé ọmọ mi ni Igboho ẹ lọ fi yẹn Buhari wọn gbọdọ̀ tó wáyé. yóò kú kẹ̀ ní padà láéláé ó fi bàbá wa Àtàwùjá ó fi kí gbogbo ọba ìpínlẹ̀ Ọ̀ṣun mo lè fi ń dá gbogbo àwọn tí sọ̀rọ̀ àwọn pè mí pé bàbá ń ṣáàjì ẹnìkan bàbá ò ṣe táwọn onírọ̀lì òbí mọ̀ lọ́dọ̀ Ọlọ́run wípé ọba tó jókòó yìí ọba Tinubu ni bàbá Tinubu l'Àtàwùjá kò sì ní fẹ́ kí Tinubu ó ṣubú tó ń bọ àdúrà rẹ̀ Tinubu ṣẹlẹ̀ kejì ọba tó ti bí mọ̀ bẹ́ẹ̀ orí bí aládùn àti bàbá afáàlà ni bàbá gbogbo àti bá dé lóru pé bàbá mo ti fà ó yíwọ́ bàbá olùkọ́ kẹrẹ́ balẹ̀ sátẹ̀wọ́ ẹ̀ ìṣàdúrà fún yóò sì rí bẹ́ẹ̀ àdúrà tí gbogbo ayé ń ṣe fún yín àtòsó àtàjẹ́ yọ̀mọ̀ gbà lórí yín ẹ̀ ní ṣiṣẹ́ láíláí ẹnu mi ọgbà àdúrà bàbá ọmọ sí bàbá rẹ̀ ọmọ tó bá fẹ́ pẹ́ láyé á ní bàbá mi Ọlọ́run jẹ́ rí yín fẹ́ bàbá Ọlọ́run jẹ́ rí yín fẹ́ kò sí nǹkan kan tí mo fẹ́ fi sàdúrà fún nítorí pé owó ọba owó ni ọba ọlá ni ọba yìí ni ọba ń gbogbo tí bẹ́ẹ̀ ohun tó wá kù fún àwa ọmọ ọlá làwa àwọn ọmọ sọ pé bàbá wa Ọlọ́run jẹ́ rí pẹ́ torí pàánà ẹ̀ fẹ́ pẹ́ gbogbo tó fẹ́ kábíyèsí.
lọ́dọ̀ wọn ṣe ilé wọ́n ti sọ yẹn bẹ́ẹ̀ náà lọ́dọ̀ ní kàkàrí ọba sẹ̀lẹ́rì ọba amálùkù ọba ìgbàsí àsìkò náà ẹsẹ̀ kábíyèsí. ní sunday nínú àṣọ ilé ìṣọ̀kan olóṣèlú ọba kábíyèsí. ìwé ni wọ́n ń ṣe ọba Tinubu. kábíyèsí o. sọ̀rọ̀ kábíyèsí sunday ti kó lórí ọ̀rọ̀ yóò wá gbogbo ní àgbọ̀dọ̀ jẹ́kọ́ jábọ́. bẹ́ẹ̀ni sọ́kọ̀ọ́sọ́. ó jábọ́ tì wọ́n bá fọwọ́ àbẹ́lòkúrò. tí ó wà lẹ́yìn sunday ìgbòho ní àtọ́jà mọ́tò. kábíyèsí o. àsọ̀pọ̀ pàtó sọ gbangba yìí nígbà táwọn ọmọ rẹ̀ wá ní orí ìlú wọn mọ̀ sí yẹ ká lọ ìjùmọ̀ lọ. kábíyèsí o. Òṣogbo ní padà lẹ́yìn mi. Àwọn abala tí wọ́n máa ń gbé bàbá ẹ̀ lè gbọ́rọ̀ ọjà lóṣogbo. Àwọn ọlọ́mọ ọba, àwọn ni wọ́n ń ja bíbí. Ẹnìkan ní ti ìjọba lásìkò kan. bẹ́ẹ̀ni. Ẹ tí ọba kó ṣe sùúrù ní. bẹ́ẹ̀ni. Bàbá wọlé dìbò nítorí ti bá àdọ́rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ìjìyà. Yọ̀lọ̀ kọ̀lọ̀kọ̀lọ̀ ó lọ sí gbé kábíyèsí. Wọ́n kò sí méjì rẹ̀ ní ẹ̀yẹ. kábíyèsí o. Nínú gbogbo ẹyẹ olùkọ́lẹ̀ tí wọ́n ti méjì. kábíyèsí o. Ìwà rí ẹyẹ ní ìdòdó ní ẹyẹ ní inú Sunday Igboho lọ́dọ̀ọ̀dọ̀. Kábíyèsí. Èyí onífò orílẹ̀-èdè rẹ̀ ó wá mú ẹ̀mí tẹ̀ ó ní mo fún ilẹ̀ tó bá fi lè jáṣe ajá sí ẹnìkan wá dúró nínú orílẹ̀-èdè yẹn náà àwa lòun ò ní fàdúrà lọ́wọ́ ètò ìgbà ọ̀jẹ́ láti máa gbé ilé ìgbà. Mo ti kó ilé tó ilé bá mi lọ́sà fún mi lọ́sà yóò ní náà. ẹni mò ń bọ̀ fún bọ́tà. Tó ti wá dé ní o. Òṣogbo láti méjì oṣù méjì lánàá. ọmọ dáadáa bàbá ẹsẹ̀ kábíyèsí. Ẹni kan ní kábíyèsí. ẹgbọ́n yẹn ní òkú olóṣèlú kankan sí o. kábíyèsí o. Bàbá Yorùbá lónìí tọ́lọ́ ní àwọn omi ti gbogbo ọ̀fẹ́. kábíyèsí o. Mo sọ bíjọ́ kìíní àná, àwọn Haúsá ló wá jọba, mo ní kí Àsáǹjẹ ọlọ́jà káwa Yorùbá dá dúró ní ìkó lórí. Kábíyèsí o. Yorùbá dá dúró. Yorùbá náà wá máa jẹ́ ọba Áfíríkà. Ó ṣe é ṣe. This is Odua TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.